ẹ kú àtàárọ̀ ọgbẹ̀yìn tí ẹ ń wò wá iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn ìgbà wáṣẹ̀ nǹkan náà ni egbeji tv ìgbà wáṣẹ̀ àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ọ̀dọ̀ àbáwá náà ni àwà àbáwá Sulaiman Lawal egbeji ogbomoso ọ̀dọ̀ wọn ni àwà ní àárọ̀ ìgbà tí a dé ọ̀dọ̀ wọn a rí èèyàn kan lọ́dọ̀ wọn ẹnìyàn náà lẹ ń wò lójú mọ̀máwòrán yìí yẹn àwọn náà ni ẹ ń wò yẹn pẹ̀lú nǹkan tí ó ṣe wọ́n ẹ wo bí wọ́n ṣe rù ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó mọ̀ ti gbádùn nígbà tí wọn ò tí gbádùn òun ni nǹkan tí àtàfihàn ìtẹ́yìn gangan wò lọ́wọ́ báyìí ṣùgbọ́n tẹ́ ẹ bá rí wọn ẹ̀yin náà mọ̀ wípé lórí ewé àtegbò ẹ̀mọ̀já padà ẹ̀mọ̀ yẹn ká yin bàbá wa Sulaiman Lawal egbeji ogbomoso ẹ̀mọ̀já yin wọn wọ́n ní ká yin Ọlọ́run bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a tún wá yin àwọn náà tó Ọlọ́run ní sọ̀kalẹ̀ èèyàn kan náà ló máa rán èèyàn kan náà ló máa rán ṣùgbọ́n ẹ̀ka òbí bàbá yìí ṣe wá rí nísìn ẹ̀ka òbí wọn ṣe rí nísìn káwa ẹ̀yin náà ti rí bí wọ́n ṣe rí ẹ̀yin náà ti rí ẹ̀mí àwa òbí bàbá tá ń wò yìí àwa ò mọ̀ ṣe wá rí nísìn ó mọ̀ ṣe rí nísìn o àwa gbọ́rọ̀ lẹ́nu wọn pé báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ni kinní yẹn báwo ló ṣe ṣẹlẹ̀ a máa rí bàbá nísìn ẹ rọ́ṣà bá mi dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà tó ń wò yín. Orúkọ mi ni Taiwo Ismaila Taiwo. ẹ ṣeun ẹ mọ̀ pàrọ̀ o ṣé píkṣọ̀ yín ṣé òun ni ó wà ní ojú mọ̀máwòrán táwọn èèyàn wò yìí ṣé píkṣọ̀ yín ni. Píkṣọ̀ mi gangan ni. Píkṣọ̀ yín gangan ni. Ìgbà tí mo tún gbádùn ní bẹ́ẹ̀ yẹn gan tí mo ti gbádùn kan ìgbà tí mo gbádùn tí mo lè nìdé ńlẹ̀ẹ́lẹ̀ mo wá ní pé kán bá mi ya píkṣọ̀ yẹn pé mo tẹ̀ ẹ̀ nìdé. so ìgbà tí mo kúrò ń bẹ̀ mo padà lọ sí hospital ní Abẹ́òkúta. Kẹ́ tó lọ sí hospital l'Abẹ́òkúta kí ni nǹkan tó ṣe yín kí ni nǹkan tá a sọ pé ó ṣe yín gangan kẹ́ tó wá sí iléeṣẹ́ bàbá wa Sulaiman Lawal egbeji ogbomoso. ìjọ kan mo kàn wá mi sẹ́ni so mo wá ra gàrí so mi mo wá mu lọ́sàn-án ọ̀sán pọ̀ mo wá ní pé ká mu gàrí pẹ̀lú ẹgbẹ́ mi bí ṣe mu gàrí yẹn tán bẹ́ẹ̀ nìkan yẹn bẹ̀rẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ títí nìyẹn ìgbà tó máa yá kinní kankan fún mi lọ́fun ni ó kàn dí mi lọ́fun ni mo wá gbéra mo lọ sí ìlú wa ìgbà tí mo débẹ̀ ní ọdún léyà ni wọ́n ṣáàdùn sọ́ọ̀tún wọ́n dùn lọ sí kíní yẹn fún mi lọ́fún mi lè jẹun mi lè ṣe nǹkan wọ́n ṣáàdùn sọ́ọ̀tún Ọlọ́run gbàdúrà so ìgbà tó máa tó nǹkan bí ìjọ kẹta kíní yẹn ti tún bẹ̀rẹ̀ nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ sí ṣe mí nígbà tó yá kíní yẹn wá yíwọ́ kò wá tọ́nà tí máa gbégbà mọ́ bí láàárọ̀ ọjọ́ yẹn bí wòlíì kan ṣe wọlú nìyẹn ìgbà tó máa wọlú kàn wá síwájú ilé wa ni ló kàn bẹ̀rẹ̀ sí pariwo pé ọmọ ológo kan ló wà nílé yìí o kò gbọdọ̀ kú o ẹ̀yìn kò gbọdọ̀ fọ́ o kàn pé kú omi yìí léni bí bọ́ra mi ṣe gbọ́ nìyẹn pápápá wọ́n ti gbé mi lọ ó di ìlú Abẹ́òkúta mo lè dé Abẹ́òkúta kódà ó yẹ pé mi lẹ́lẹ̀ bá mo sùn sí tó yẹ pé mi ò tẹ́ ẹ jọ èèyàn mọ́ gbogbo èèyàn tó wá mi wọ́n ní pé eléyìí ti kù àǹtí mi nírọ́ kò tí kù wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí tọ́jú mi títí ìgbà tí kinní yẹn wá ṣáà lọ nígbà tó lọ mo ṣáà bẹ̀rẹ̀ sí jẹ ẹ̀kọ́ díẹ̀díẹ̀ mo bẹ̀rẹ̀ sí jẹ ẹ̀kọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n mi ò lè jẹun mo ti wá rù so nígbà tó lọ́ọ́ máa ń ṣe tí ara mi balẹ̀ díẹ̀ wọ́n wá ní pé wọ́n wá fi mọ́tò gbé mi lọ sí hospital ní Abẹ́òkúta General Hospital ìṣe dábẹ́òkúta àwọn inú ẹgbẹ́gbẹ́gbẹ́gbẹ́ wọn lè gbẹ́lẹ̀ yóò pélé ti eléyìí ó ti kárùn kankan bẹ́ẹ̀ wọ́n bá ní kan pé lọ síbi kan pé wọ́n máa ṣe gbogbo tẹ́ẹ̀sì kan tó lè wò mí báyìí mo ti báyìí mo kankan ṣe mẹ́wọ̀n bàtàn ṣe gbogbo tẹ́ẹ̀sì wọ́n máa wọ pé nǹkan kan ò ṣe ọ̀gbẹ́ni yìí. gbogbo tẹ́sítì tí wọ́n ṣe wọn ò rí nǹkan kan. wọ́n ní kò sí nǹkan kan wọ́n ṣe fi gbogbo ẹ̀ wọ́n ṣe wọ́n ní kò sí nǹkan kan wọ́n ní ọ̀dọ́ àwọn abẹ̀rẹ̀ sí fún mi lóògùn títí wọ́n ń gbé mi bọ̀ títí wọ́n wá fi padà wá sí Èkó ìgbà tí mo dé Èkó náà mi ò tún sí mi mo tún lọ sí ọ̀dọ̀ wọn àfá wọ́n tún sọ fún mi pé wọ́n ní àwọn tó wà ní kíní ọ̀hún tó ń padà o wọn náà yìí ń tẹ̀lé mi lẹ́yìn mo ní kí la máa ṣe. ẹ ti káàkiri. mo káàkiri mo lọ sí mo wá s'Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ mo lọ Ìlọrin mo lọ sílẹ̀ Tápà mo lọ sí Ìbàdàn mo lọ sí ṣùgbọ́n kì í sọ̀dọ̀ ọba Sulaiman mi ò tí mọ̀ ọ́ rárá mo lọ sọ́dọ̀ ilẹ̀ Tápà mo lọ sí kò síbi Èkìtì gbogbo Oǹdó Ìkàrẹ́ gbogbo ẹ̀ ni mo ti lọ tó yẹ pé gbogbo investment gbogbo ẹ̀ mo ti ná sí gbogbo ẹbí mi ò tẹ̀ tí wá sá fún mi
tí mo ti fojú kan ìyá mi nísìnyí ó ti lé lọ́dún 8 tí mo ti fojú kan ìyá mi torí pé mi ò rí owó láti mú lọ fún ìyá mi. Ìlú tí mo dẹ̀ wà wọ́n ní ìlú yẹn gangan náà kíní yẹn ti ń wá ẹni tó dẹ̀ ń ṣe kíní yẹn gan ó sọ fún mi pé mi ò gbọdọ̀ tó ń bá rí mi ó ní mi ò ṣáà ní gbérí mọ́ ṣá. ọtí wá tó gbà wo tẹ́ ẹ ti wá mọ Alhaji Sulaiman tẹ́ ẹ ti wá sọ́dọ̀ wọn báwo lẹ ṣe mọ̀ wọ́n. nígbà tó wá di last 2 years mo wá ń wo kíní nígbà tí bí ṣe ń wò mo ṣáà rí kíní yẹn nìkan bí aago méje mo wá ní tàbá ìlú ń sọ̀rọ̀ yìí mo ṣáà wò pé irọ́ náà ni gbogbo wọn ń pa gbà tó tún di ọ̀sẹ̀ kejì mo tún wò gbà tó tún di kí mo tún wò mo ní mo bá iṣẹ́ sọ bí mo ṣe lálàjọ kan yẹn aládùn mo láwọn kan sùn sínúlé n bá rí i pé mo rí bàbá yìí ní lórí iṣẹ́ àbí tí ó jókòó Alhaji Sulaiman egbeji mo rí wọn nínú lórí bẹ́ẹ̀dì lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi mo á sọ fún wọn pé bàbá kí lẹ fẹ́ jẹ nǹkan kan bẹ́ẹ̀ yẹn kí n bá yẹn gúnyán wọn ní kí n bá wọn gúnyán mo á lọ gúnyán yẹn bí ṣe kó bí ṣe gbé torí tébù wọn náà ń bọ̀ bọ́n ṣe wá kúrò níbi iṣẹ́ àyàn kan lọ dùbúlẹ̀ sórí bẹ́ẹ̀dì ni ibi kíní bẹ́ẹ̀dì tí mo ń sùn kíní nẹ́ẹ̀tì kan wà ń bẹ̀ mo kàn rí okùn kan lójú àlá yẹn mo kàn rí okùn kan tó kàn lọ ni Alhaji Sulaiman yẹn ó wá rí kíní yẹn bí bàbá egbeji yẹn ṣe rí kíní kan fa kíní yẹn já báyìí pàrà bó ṣe jí nìyẹn mo wá sọ fún mi pé oògùn ayé ẹ̀kan ti ṣẹ́ mo ní èmi kankan ṣe mo ní mi tí mò ń kankan wọ́n ní kò burú mo ní kí n máa wò mo lè ṣáàjì nìyẹn wọ́n á wò pé gbàdúrà wọ́n á wò pé tọ́lọ̀ ń bá dẹ̀ ti sọ fún mi bẹ́ẹ̀ yẹn ọkọ mi ò kí tàn mí jẹ wọ́n ní kò sí wàhálà ṣé egbeji ni màá wá d'Ògbómọ̀ṣọ́ yẹn màá tún l'Ògbómọ̀ṣọ́ yẹn. bẹ́ẹ̀ ṣe wá sí Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ dé Ògbómọ̀ṣọ́ ẹ kówó ńlá fún wọn tá fi tọ́jú yín. kò sówó mọ́ owó kíni kò sówó nígbà tí mo kọ́kọ́ wá gan tí mo débì mo bẹ̀rẹ̀ sí dọ̀bálẹ̀ kan tẹ̀ ṣàánú mi èlò mo wá owó mọ́tò tí gbé owó mọ́tò lọ mo fún 3,000 naira wọ́n gbà 3,000 wọ́n fún mi lóògùn mo lọ nígbà tí mo tún lọ wọ́n tún ní mo wá tó pé mo ní kíní ò tí wọ́n bá ní padà wá ìṣe wá padà wá mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé jọ́ tèmi náà débẹ̀ èrò ti pọ̀ jù àwọn èrò tí mo bá ń bẹ̀ yẹn gan-an aago tán fún mi torí mi ò lè meet up láti padà síkò ìjọ yẹn mo fi sùn sí Ògbómọ̀ṣọ́ ìjọ kejì mo ṣẹ̀ṣẹ̀ padà lọ. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ara yín ti yá sára yín ti wá yá dáadáa bó yá díẹ̀ ni. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ti ṣeun. Ọlọ́run ti ṣeun ẹ dìde káwọn èèyàn fi lè rí ẹ dìde sẹ́yìn ẹ̀yin lẹ rìn wá bíbí fúnra ara yín. kò sí nǹkan tí mo lè ṣe. kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe wà ẹ́ lẹ́yìn Ọlọ́run ta ló yẹ ká tún dúpẹ́ fún. Ọlọ́run tá bá ń dúpẹ́ fọ́lọ́run tá tún dúpẹ́ fọ́lọ́run a tún wá dúpẹ́ fọ́wọn tó tún rán sórílẹ̀-èdè pé kó tún ṣe orú bàbá Ògbómọ̀ bàbá Sulaiman egbeji ológun Arẹmọ tó wà ní Ìbàdàn Ògbómọ̀ṣọ́ yìí ó yẹ ká máa dúpẹ́ fún ká máa dúpẹ́ fún. ká máa dúpẹ́ fún wọn ká máa rábàbà fún wọn wípé wọ́n ti ń fi ewé àtegbò wọ́n fi ń tú àwọn èèyàn kalẹ̀. nítorí pé wọ́n ń tú sílẹ̀ kì í ṣe pé nítorí àǹfààní ara wọn wọ́n ń ṣe nítorí pé kí oògùn bílẹ̀ máa parun. kì í dẹ̀ ṣe torí owó tó sọ pé torí owó ni wọ́n ní tọ́jú yín. kì í ṣe torí owó tó bá ṣe torí owó ni èmi mọ bí tí mo ti ná 1,000 tí mo ti ná 1,000 owó tí mo ti ná kì máa ṣe kéré tí mo tí ṣe kéré gba tí mo débi owó tí mo iná kò tí wọ 5,000 naira. tẹ́ ẹ ná tara yín dẹ̀ ti yá ẹ̀yin náà wá wo ẹ̀wù bàbá nìṣẹ́ rí pé ara wọn ti wà òkè ẹ wá wò wọ́n sígbà tán wà bá ẹ jókòó bàbá ẹ jókòó náà ẹ kọ́ jókòó náà ẹ̀yin náà wá wò sígbà tán wà yìí ẹ̀yin náà wò ṣe ti wá rí báyìí kí lorúkọ yín gangan bàbá. orúkọ mi ni Ismaila Taiwo ọmọ ìlú Ìkòròdú ni mí. ṣe àtẹkọ́ lẹ ti wá bí báyìí àtẹkọ́ mo ti wá. lẹ ti wá ó dà ẹ ṣeun àdúpẹ́ ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn yín náà ó bí bàbá yẹn ẹ wo bọ́n ṣe rí ká tó wá sí ọ̀dọ̀ bàbá wa Sulaiman Lawal egbeji Ògbómọ̀ṣọ́ sẹ́yìn náà tirẹ̀ yín náà wá wò nísìn ẹ wo bí wọ́n ṣe rí ẹ̀gbọ́n máa ní lóògùn ọ̀fẹ́ o ẹ ti wá rí bẹ́ẹ̀ yẹn ẹ ká wá gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Sulaiman Lawal egbeji báwo ni wọ́n ṣe ṣe tọ́lọ̀ fi fún wọn ṣe ẹ ránṣà ẹ fáǹfààní àwọn tó ń wò yín ẹ bá mi dárúkọ yín sà. orúkọ tèmi ni Alhaji Dr Sulaiman Lawal egbeji of Ògbómọ̀ṣọ́ land. ẹ ṣeun bàbá ẹ gbọ́ sí bí wọ́n ṣe rí náà ni bàbá ṣe sọ yẹn. bó ṣe rí nìyẹn ní àwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn lèmi mọ̀ wọ́n ọjọ́ tí mo mọ̀ wọ́n àti rìn di iṣẹ́ òun tí ẹ ságbára kò sókun jẹ́ kí wọ́n àwa sì máa kọ́kọ́ gba àdírẹ́sì èèyàn á gbọ́ orúkọ wọn lẹ̀ á rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ nítorí èèyàn pọ̀ a lè bá a mọ̀ pé irú òògùn báyìí la fi tọ́jú lágbájá ọlọ́run láyìn tá a tọ́jú wọn la rí pé ọwọ́ èèyàn wà ń bẹ̀ bàbá mi sì ní ayé ní dá iná ayé náà ni ó pa. ayé ló ń dá iná ayé náà ni ó pa. lórí náà kọ́ ni pé ọ̀rọ̀ ilé ayé tọ́ba tó láyé ò sí ọ ayé tí ń ṣe ọ náà lójú Yorùbá wọn
pé ìbátẹnìkan jẹ́ wọn ò lè bá tèmi jẹ́ ayé máa ń bínú èèyàn wọ́n bínú ògo bàbá yìí wọ́n bínú ògo wọn ni tó ní dúkìá rẹ̀ wọ́n ṣàlàyé fún gbogbo làwọn ti tàtà kó tó dọ́dọ̀ tì mí ti sì jáyé náà bí ọba rí bẹ̀yàn onímọ̀ iye ọlọ́run tó ọba tí orí ọ̀fẹ́ tọ́lọ́run sì fáwa náà ẹgbà ẹsẹ̀ yìí àṣẹ gbogbo tó yẹ ká ṣe àlẹ́ bẹ̀rẹ̀ sí fún ọlọ́run bẹ̀rẹ̀ sí fún alálàáfíà gbàtà lòbùtò ẹ tó padà wá ẹlẹ́kẹta tí wọ́n wà ọlọ́run sì ti fún alálàáfíà ọlọ́run ti fún alálàáfíà ọlọ́run ní jẹ́ orí ẹ̀yìn mọ́ àmín àmín fún ìta ń ṣe àṣẹ ní ṣe kárí ni. bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ ẹ ṣe yẹn ẹ tiẹ̀ láìkí rẹ. ìdí ni pé akọ́kọ́ yìí báyé ṣe rìn ní ẹ̀yẹ bẹ́ẹ̀ ayé bá ṣe lọ láyé ṣe sọ̀kò ẹ̀yẹ náà ìdí ni pé láyé àtijọ́ kò sí gbogbo nǹkan báyìí àwọn bàbá wa nínú olúwa ní kristẹni ni wọ́n máa give testimony. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n báwa oníbílẹ̀ náà bá dé kí wọ́n mọ̀ pé ọlọ́run ọba adẹ́dà ọ̀pẹ méjì kò í gbọ́wọ́ àwọn bàbá wa náà ṣiṣẹ́ ìyanu ayọ̀ kò sí nǹkan kan bí ọlọ́run bá rí ọjọ́ èèyàn náà rí ọ yóò jẹ́ àríkọ́gbọ́n fún àwa èèyàn wa wípé tá a bá ti dù lọ́tún tá a dù lósì tá a dù láàrin ó tún níbi àti ìdù àádá padà sọ́dọ̀ ọba olódùmarè tó dá yìí sọ́dọ̀ tó dá ewé àti egbò kéèyàn mọ́ tí ìwàjú yíwọ́ tán ṣùgbọ́n pé tí èèyàn bá ti gbàdúrà tádùá ọgbà tẹ́ gba àwẹ̀ tí o sì kí sí pé bóyá ọ̀nà tí ì pin ọ̀nà tí ì pin ọ̀nà tí ì dí. ọlọ́run ni ó dá nínú ìwé Ezekiel ó ní kíyèsí lápá àti lápá ọ̀hún ọlọ́run bá dẹ́dà ó dá igi náà sì tutù ó sì léso ó sì légbò èso rẹ̀ wà fún jíjẹ àmọ́ ewé rẹ̀ ó wà fún ìwòsàn kódà kìí ṣe wé nìkan egbò rẹ̀ ó wà gbogbo ayé ló pè gbogbo ayé lọ́lọ́run rán ewé àti egbò sí kásá ti má fi ṣe bí ká má fi ṣe bí ká má fi tọ́jú ara wa ẹ̀yin èèyàn wa náà ó fàṣìkò yìí fún wa nímọ̀ràn èsì gbogbo èèyàn ló lè lówó láti fi tọ́jú ara rẹ̀ tẹ́ ẹ bá ní ẹ fi ran àwọn èèyàn tí ò lówó lọ́wọ́ ní ẹni tẹ́ Ọlọ́run bá lò yín fún kẹ́mi ẹ bá fi yè ẹ ti gbà ládàá ibẹ̀ ni ó ti wá mú làádà wá àwọn kan wà wọn lówó lọ́wọ́ wọn ò dẹ̀ ní problem Ọlọ́run lè rán àwọn eléyìí sí wọn náà tí ó fún ọ lówó tí wọn náà fi là àwọn kan wà wọn ò lówó lọ́wọ́ sì níṣòro ẹ dákun ẹja máa ran ara wa lọ́wọ́ ìtọ́ mọ́jọ kó sú ọ eléyìí wá òfin lónìí kí ló tó wá lọ́la tó fún bóyá torí tiẹ̀ lọ́lọ́run fi dá tálíkà 100 bóyá torí kó lè fi ewé àti egbò ṣàánú Ọlọ́run fi fún ọ nímọ̀ ló fún bàbá rẹ nímọ̀ ẹ dákun ìyẹn wa Ọlọ́run ní fàárẹ̀ ṣe gbogbo wa o ẹ sì já máa fura bá rìn gbogbo àìsàn kọ́ ni lásán o ọwọ́ ayé a máa wà bí àìsàn kódà ayé a máa fi bà sí yàn ibà lásán ni ó mú yàn ara ó sì máa gbóná wọ́n sì tẹ́sítì gbogbo tẹ́sítì tẹ́ bá rí wọ́n máa wí kódà bí bá ṣàṣìyàn ìfúnpá lè máa ga ìyẹn lè ní tọ́ ṣúgà oríṣiríṣi nǹkan ló lè Áfíríkà yàtọ̀ sí ìlú òyìnbó bàbá mi ẹ̀ wò bí àwọn mi ṣe pè wá ní Áfíríkà ìka àfírí rẹ̀ àti fírídọ́ọ̀mù ká agbára tó lọ́n fún àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn èèyàn fi ń ṣèkà lọ́pọ̀lọpọ̀ láti ká máa fi gbára wálẹ̀ ẹni ó wà lè ká máa fàdúrà rà lọ́wọ́ bí ó ṣe rí ìgbélúgba rọrùn bí ó ṣe kéré oko délé àṣẹnuwó tó máa fi ṣépele lọ́hùn oríṣiríṣi nǹkan bá bó ṣe dé lọ́nà ó yàfùyàfù ọ̀dọ̀ Yorùbá ní sòrò àwọn aṣọ òkú bàbá rẹ̀ ní bá dọ̀ ní wàhálà ọ̀bàdé so ẹlòmíì wà tó jẹ pé omi lásán ni ó mú tí ó pa lórí wàhálà ọ̀tá ti bẹ̀rẹ̀ ẹlòmíì wà oúnjẹ ní ọ̀jẹ̀ tí wọ́n ti lo nǹkan burúkú sí tó bá ti pa lórí wàhálà bẹ̀rẹ̀ ẹlòmíì ojú oorun ó ti fún ní nǹkan jẹ ọ̀sẹ̀lẹ̀ tèmi náà rí láti ojú oorun tó náà kọ́ ni pé wọ́n tá à ń sọ pé ọ̀sẹ̀lẹ̀ sí àrí kẹsí pàà fi yọ àwọn míì tó mú àmọ́ kọjá rí kọ́kọ́ fún wa pé kò sí tí ò lọ́nà àbáyọ Olódùmarè fún gbogbo alálàáfíà o ẹ̀yin náà tí wọ́n bá wa gbàdúrà sí Ọlọ́run wọlé agbára tó fi dá ewé àti egbò gbogbo àmì náà bá tó bá ràn lọ́wọ́ wa Ọlọ́run máa gbọ́ wa ṣiṣẹ́ ayọ̀ bí tí í ṣe é bọ̀ ó ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn tá a rìkọ́ọ̀dù sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ni tó tiẹ̀ pọ̀ àwọn èèyàn lọ́kàn fún amọ̀nà kájẹ́ káwọn èèyàn ọmọ torí pé ọ̀pọ̀ èèyàn bí ayé ti dàrú dé ìní ìsìn gbogbo èèyàn náà ní lo social media ẹlòmíì ó fírèmù kan tó yẹ pé rọ́dẹ̀ ni tó sì jẹ́ rọ́ àmọ́ àwọn èèyàn gbọ́n àwọn èèyàn gbọ́n ó lè ọmọ Nàìjíríà ló ti ẹ̀gbọ́n òyìnbó gẹ́gẹ́ pa gbọ́n lókè sí wáyé ọkàn lè sáró ìkàjọ ọsọ fún yàn pé bó ṣe nínú wọn mọ̀ pé lọ́lọ́pàá àwọn èèyàn mọ̀ pé ẹ wá gbọ́ o wọ́n máa ń sọ tipẹ́tipẹ́ bá mi lọ sọ fún mi kò sí nǹkan tó tẹ́ bá ti lè rí fake nǹkan original ẹ̀ wà wọn fake ọ̀pọ̀ ṣùgbọ́n original wà ṣùgbọ́n kódà àgbo tẹ́ fẹ́ wọ̀ fóònù tẹ́ bá mu lọ sí orílẹ̀-èdè kan àbá lórúkọ jẹ́ pé ẹ fẹ́ ṣerú aago yìí tí ó sì jẹ́ fake tí ó dẹ̀ pọ̀ tí ó sì lẹ́sì wọ́n ṣe fún yín wọ́n sì mọ̀ tàbí àmọ́ òun ẹ bá ti bọ́ ní omi lẹ́ẹ̀mejì ó ti parí nù tẹ́ bá ti làágùn sí ó tán if there is no bá ti sí original nǹkan ẹ̀ lè fake ẹ̀ lè inferior rẹ̀ nǹkan ni wọ́n fi imitate nǹkan
Ọlọ́run ló wà pẹ̀lú gbogbo wa. Àmín. Ẹ ṣeun bàbá wa. Àmín. Ẹ ṣeun. Fún àǹfààní àwọn tó kó wà fún ìgbà ìwọ́kọ́ ẹ bá wa sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kan tó fi lè pè é àti àdírẹ́sì. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080 080 335 335 80 80 66 66 4 4 080 080 335 335 80 80 664 664 Zé number mi ní 080 080 20 20 40 40 59 59 54 54 080 080 20 20 40 40 59 59 54. 54. Ó dẹ̀ ṣeun àdírẹ́sì wa ń kọ́ bàbá a ti mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ni Ògbómọ̀ṣọ́ a ni. sì tún wá gbọ́ pé àwọn ọlọ́kadà kan tó ń ṣèkà pé tán bá ti wá gbé ọ wọ́n sọ pé ọ̀dọ̀ ẹgbẹ́ tí mo ọ̀dọ̀ ẹgbẹ́ Àwọn aṣẹ́ mọ̀ pé nígbà tí òjíṣẹ́ lá Muhammad bẹ̀ sallallahu alaihi wasallam òun náà lálátakò tiẹ̀ nígbà tí Ọlọ́run rán Jésù wálé ayé ó kúkú lálátakò tiẹ̀ kódà ẹlòmíì sọ fún Jésù bọ́lọ̀ nǹkan ẹlòmíì sọ fún àdébù Muhammad gàpọ̀ lọ́n kan àwọn kan ń bẹ táwọn náà tí wọ́n ń jowó Ọlọ́run lára wa tí wọ́n sọ wípé wọ́n wá dé àwọn ọlọ́kadà síta bí ẹ bá ti dọ́pọ̀ àwọn bọ́ àtọ́dọ̀ mi yóò ní àwọn mẹ́nìkan tí wọ́n tó dá àwọn míì gbà bá gbowó lọ wọn tó ní wọ́n ṣètò wá bí àwọn òsì nífẹ̀ẹ́ yín bínú wọ́n ṣètò wá fún wọn ní nǹkan fẹ́ láti ní wọ́n fi tú ọgbẹ́ òsì kọ́ gbá wọn lọ́bì kan ìwọ tó bá ti hùgùn mọ̀ sọ kà sọ fún ọ pé ọ̀dọ̀ Alhaji Sulaiman egbeji of Ògbómọ̀ṣọ́ láàdì ìlọ ń lọ ọba ti rí mi ìwọ náà ó ti mọ ọmọdé ni mí ojogun bàbá mi ni ó ti rí pé ẹni tí wọ́n ń sọ rè ẹyẹ méjì kì í jásà ẹ bá sì fẹ́ rí mi mo wà l'Ógbómọ̀ṣọ́ nílàkà òkété ní baálẹ̀ jẹ́rù ilé alága wọ́n sọ pọ́dọ̀ egbeji lọ pé méjì lẹ́ẹ̀kọ́ a wà ní Abraham Adesanya shopping complex number 58 ní Onípàánù Abraham Adesanya shopping complex number 58 ní Onípàánù ibẹ̀ la wà ẹ̀yin èèyàn wa nítorí àwíjàre kí tó tán lẹ́nu lẹ́ẹ̀kan sí àlàáfíà Ọlọ́run máa bá wa. Àmín. Ẹ wo ọ̀rọ̀ láti gbọ́ láti ẹnu bàbá wa Sulaiman Lawal Egbeji ti ìlú Ògbómọ̀ṣọ́ ó tún dìgbà míì ó dọjọ́ rẹ̀ ó dá.